fẹ́yìn ọmọ Dedewure ara rọ̀ ògúlù tún bọ́nú omi ẹ lọ mọ̀ wọn ara yẹn lọ ṣe pẹ̀lẹ́ ibi tẹ́ ẹ̀rù bímọ jókòó sí lánàá kọ́ ló wà sódẹ̀ rí ọmọ Tọ́lá yẹn ọmọ orógùn tiẹ̀ ò fẹ́ mọṣẹ́ kọ̀ ni ọmọdé tiẹ̀ ò máa wòdì ìyá ẹ̀ ló máa ṣá àwọn ọ̀gá ẹ̀ wọ́n mọ̀ pé challenge mo jù síta yẹn kò sẹ́ni tó lè tẹ̀lé sínú yín tútù gbọ́lẹ̀ kan sí ẹ láàfà yín láàfà gbogbo ayé sẹ́ ìmọ̀ ẹyọ kan tó fi já àfà àbí mọ́ṣálà tó fi mọ̀ yanjú pẹ̀lú gbogbo àwọn jákujàku ẹ̀tẹ́yìn náà gbọ́tọ̀ ẹ̀ka ní tìjú yẹn òun náà lání ẹ jáde sí àfà wa Al-Mutanabbi ọ̀rẹ́ mi dáadáa ó ní wa jahilin maddahu fi jahlihi dhahiki hatta atathu yadun farrasatun wa famun idha ra'ayta nuyuba al-laythi barizatan fala tadhunanna anna al-laytha yabtasim ntí mọ̀kànlẹ́ fi ọ̀rọ̀ tiẹ̀ wé òun ni ọmọ kékeré kan ó wá ń fọwọ́ pa ìyá kìnìún lórí nígbà tí ò dámọ̀ àwọn ọmọ kìnìún wá ń bínú pé irú yá wa irú wọ̀sí burúkú wo rèé ẹ jẹ́ kí lè dá yín mọ ẹ̀yà jẹ́ ó ní ẹjọ́ wọn ṣeré tiẹ̀ kó dá mi mọ ni bí ìyá rẹ̀ ṣe yọ̀rọ̀ kan ọmọ yín ìyá rẹ̀ ló dà mọ́ ẹ ṣáàjò gbọ́mọ ẹ̀ kó wọn lọ òun ò gbọ́dọ̀ ṣe tọ́mọ ẹ̀ ṣe yẹn sórí ẹ̀yin Dedewure yìí nítorí fẹ́ sọ ayé dà nílẹ̀ Yorùbá kò yé mi ìwọ ló challenge àwọn èèyàn fún debate ló ń sá kiri èmi ò kúkú tiẹ̀ mọ̀ kó o ti exist gan rárá ṣóyé so àwọn ìgbà tó ti lọ fẹ́ ṣe debate yẹn àkọ́kọ́ náà wàá bá wa pàdé ńjọ́ ṣé sátidé ló mú àbẹ́ni náà ni kápẹ́ ni gbogbo kéwù tó bá mọ̀ yẹn máa kó bọ̀ ṣé o ti yé so bóyá o ṣe ń doubt nígbà àwọn ń wọnú ìwé ni ìwọ tẹ̀ tún sọ pé wọ́n lọ gádà ọ̀rọ̀ nu mọ̀kọ́ wọn ṣé mi mọ aráyè tó bẹ́ẹ̀ gbogbo lọ́dún ta sọ́ńbẹ̀ yẹn tí ò bá correct ni ó jáde wá àbí tí ò bá sínú fúsà ó ní wàá kọ́kọ́ yọ jáde enough is enough àwọn sọ lábá oní ọlọ́run gádà mọ̀kọ́ wọn ṣé torí tiẹ̀ ọ̀rọ̀ tí o gbọ́dọ̀ là wá lóògùn gbogbo ẹ̀yin mọ̀rìkàsí pátá tẹ́ ẹ jẹ́ àbáyíbà tẹ́ ẹ jẹ́ Dedewure o àwọn mọ̀rìkàsí gidi wà á rí pé mo clarify ẹ̀ àwọn mọ̀rìkàsí gidi wà tá a dẹ̀jọ́ dá lájọṣe àmọ́ ṣe ẹ̀yin Dedewure yìí tẹ́ ẹ fẹ́ ta òdo fún wọn lẹ̀ Yorùbá igbó rere ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ àní gba kí òdo yẹn ó dominate nílẹ̀ Yorùbá yìí kò work kò lè work ẹ gbàgbé ẹ̀ ó jẹ́ tó sọ wípé kinní kan kí bẹ́ẹ̀ ṣe debate lórí mọ̀kọ́mọ̀ àbó gbádùn rárá ni ẹ gbàgbé debate lórí ṣé nọ́mbà ẹ̀ sọ nìyẹn ó tún yá ó tún ní ẹ orin tó tún ní ẹ ìwọ láwọn sọ́jà kan àlọ́mọ kékeré yín tó lọ ṣògùn ìjàkadì nìyí ṣó ti yé so bóyá kò yí ẹ ibi táwa ti kéwù yẹn gangan ibẹ̀ gangan ni lárúbáwá ń gbé Al-Ma'hadul Arabi An-Najeri gbọ́ lárúbáwá wàá mọ bó ti lò ó sójú ọ̀nà tọ́lọ́run tó dẹ̀ ní fi máa promote orí burúkú so ibi táwa ti kọ́ tó yanjú nìyẹn ẹ lọ ṣe pẹ̀lẹ́ ilẹ̀ ti mọ́ o gbogbo yẹn tẹ́ fi ń ṣe fáàrí yẹn ṣé gbogbo yìí wọ́n kàn sọ lárúbáwá yẹn eré ọmọdé ni ìwọ ò dẹ̀ ní láti mọ̀ wá àwọn tí wọ́n mọ̀ wá mọ̀ bẹ́ẹ̀ tabakọ̀ ń bá yín ṣàwádà àbí ẹ̀gàn owó èmi náà ti sọ tẹ́lẹ̀ pé yín tó máa ń fẹ́ nìyẹn wọ́n máa ń fi yẹn buy time ìwọ lójú challenge síta ó tún yá ẹ jáde wá olóòní ṣe fídíò mọ́ wọ́n fẹ́ trend ìwọ báwo mùdírù yín ni ẹ lọ bi léèrè ó mọ tó bá òun náà á ti wà lẹ́nu kínní pẹ̀lú ẹ̀ kì í ṣe ṣé ni ló pé ni wọ́n rà pé ọmọ yìí ò dá kankan mọ̀ èní ló pé jẹ́ kó bí ìdí wọn náà yẹn kó má jẹun tiẹ̀ kọ́ mọ̀ lọ tiẹ̀ wọ́n ti tiẹ̀ lu trailer already ó gbọ́dọ̀ jáde fún debate tó wà nílẹ̀ wọ́n jáde fún àwọn fídíò mùdírù yìí ti wà nílẹ̀ àmọ́ bá play ẹ̀ ojú ó tì yẹn mọ̀ ẹ̀wọ̀n kíkí ṣàwàdà kápálẹ̀ yìí náà ni mọ̀ bọ̀ kápẹ́ sátidé náà ló sùn sí wọ́n ní asunkun sí mu ni ó fi kó pamọ́ láṣẹ mọ́ ta yín láyà ńlẹ̀ Yorùbá nìyẹn táì bá ti yé sọ́pọ́tì aburú tọ̀gà yín tó ń dákalẹ̀ àti mọ̀ tí ń tútùkùtù yìí bẹ́ẹ̀ ṣe mọ́ rí nìyẹn so bó ṣe jẹ́ nìyẹn ìwọ tó dẹ̀ ní wọ́n ń wo òwe fún kí ni abẹ́wọ̀n àgbà mi ṣá pé a fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ nígbà táyì ṣe Dedewure tó ṣẹ̀ mọ́ wúkọ́ lárúbáwá ńlẹ̀ bí yẹn kì í ṣe mímọ̀ gbogbo tá a sọ sínú fídíò yẹn kì í ṣe ìmọ̀ náà akàn ṣàlàyé ọ̀rọ̀ ni ibi dìbẹ́ẹ̀tì yẹn lẹ́ẹ̀tì mọ ohun tí wọ́n ń pè ní mọ̀sẹ́ tẹ́yìn rò bóyá kìnnìún bẹ́ẹ̀ ń sọ lárúbáwá kiri kèfèrí gbọ́ lárúbáwá náà Professor Ogunbiyi the first professor in of Arabic ní ilẹ̀ Yorùbá nìyẹn àti Ìbàdàn tó ṣòwò òun náà ṣàgbà professor kèfèrí ṣáà ni gbogbo ohun tẹ́ fẹ́ máa fi ṣe fáàrí yẹn fẹ́ máa kọrin à ń sọ̀rọ̀ ẹ̀sìn ó gbóni wá
قبحل من نبذ القرآن وراءه فإذا استدل يقول قال الأخطل ilẹ̀ ti mọ́ báyìí kẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ ṣe pẹ̀lẹ́ ìsádàkẹ́ rárá máa lò sẹ́jẹ̀ gbogbo ìdọ̀tí tá a fà yín kó bá yín tí ń kó bá rẹ̀ ìmọ̀ jáde yín yẹn ń fi òdó hàn ní adẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín nìyẹn so Tọ́lá kò lọ ṣe pẹ̀lẹ́ o ṣó ti so kì í ṣàwàdà ṣòye so gbé tó ń lágbára tó kàn ń freestyle yẹn àwọn tí wọ́n jẹ́ bàbá rẹ̀ tí wọ́n jẹ́ àfa yín àgbà àwọn ni wọ́n mọ ní tá à ń sọ wọ́n sì dá wa mọ̀ ìwọ kọ́ láàfin trend ìwọ kéré ṣòye ní tá à dẹ́ ń ṣe yẹn ó stoop wa so low àmọ́ àní wo bẹ̀ ẹ̀sìn Ọlọ́run tá a fẹ́ defend ló jẹ́ kára mọ́ bá yín ṣe báyìí ẹ tiẹ̀ jáde wò káwọn èèyàn mọ̀ pé aláburú ẹ̀dá nìyí. níparí bóyá kò dẹ̀ yé yín tó ẹ mọ gírafìtì òdo àti dójútì tá a fa yín kọ́ sí fún yín ṣá ẹ mọ tẹ̀ ń ṣe rárá ṣá sọ̀rọ̀ Buhari yẹn ó ní nǹkan tọwọ́ bọ̀ wọ́n ń fọ́n jálù kiri wọ́n ń fọ́n àwọn ideology àwọn orientalist wọ́n ń fọ́n kiri sáwùjọ ẹ̀dẹ̀ ń pè yẹn nímọ̀ wọ́n ń fọ́n òdo ẹ bẹ̀rù Ọlọ́run kìíní náà you go explain tire wallahi ẹ jáde wá ẹ já ṣe debate lórí ẹ onítìjú àṣùbà di mẹ́rin wọ́n ní kan pa ẹni tí wọ́n fẹ́ kọjá lórí irun alátẹ́kọ̀rọ̀ di ṣájárọ̀ màláìka jù rí lò ṣe kí gbogbo jákujàku yẹn wọ́n á defend ẹ̀. Assalamu alaikum.